a ti fẹ́ ṣe àgbéyẹ̀wò nípa àwọn iṣẹ́ àtijọ́ tí a ti gbàgbé. Ká wo ibi tí iṣẹ́ náà dé dúró, ibi tí wọ́n bá iṣẹ́ náà dé àti àrà tí wọ́n fi iṣẹ́ náà dá. Olúọmọ pírẹsẹ́ńtà ló kọ mi. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Orí ètò ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà, ìwádìí wa lórí iṣẹ́ ìṣẹ̀ǹbáyé, iṣẹ́ àtijọ́, èyí tí aṣọ òkè, aṣọ ihun tó jẹ́ ìkan pàtàkì nínú wọn, láti wá wo bí iṣẹ́ náà bó ṣe wà láàyè àti láàyè sí. Ǹjẹ́ iṣẹ́ náà ṣó ṣì ń lọ, ṣé wọ́n ṣì ń ṣe é, àwọn wo ni wọ́n ń ṣe é? Ìdí rẹ̀ tá fi wá wọn kàn, a wà ní ọ̀dọ̀ ìkan pàtàkì tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ aṣọ òkè híhun. Ẹ kí gbogbo àwọn tí wọ́n láǹfààní láti wò yín lé, kẹ́ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún wọn. Yes sir. Orúkọ mi ni Káyọ̀dé Mary Ọlọ́runfẹ́mi. Mo kí gbogbo àwọn tó wà nílé tó ń gbọ́ wa káàkiri àgbáyé. Ìyàwó ẹ̀mọ́ olófì náà pè mí. Ìyàwó ẹ̀mọ́ olófì. Màmá, iṣẹ́ aṣọ òfì híhun bó o lẹ ṣe ló ṣe wáyé, ìtàn wo lẹ lè sọ nípa rẹ̀? Ìtàn tí mo lè sọ nípa ẹ̀ ni pé nígbà tí mo ti wà ní Sisi ni mo ti láìkì iṣẹ́ aṣọ òfì. Mo wá sọ fáwọn òbí mi pé mo fẹ́ kọ́ iṣẹ́ pé ó wù mí. Wọ́n wá fi àyè gbà mí láti pé kí n kọ́. Mo kọ́ iṣẹ́ aṣọ òfì ní 1971. 1971. Bẹ́ẹ̀ ni. Ìlú wo lẹ ti kọ́? Òkèmẹ̀sí Èkìtì ni mo ti kọ́. Òkèmẹ̀sí yìí yóò fi gbogbo ara jìnnà sí ìlú Ẹ̀fọ̀n Aláyè. Kò jìnnà sí Ẹ̀fọ̀n Aláyè. Ìpínlẹ̀ Èkìtì náà ló wà. Èkìtì náà ló wà. So bí mo ṣe kọ́ṣẹ́ tán lókèmẹ̀sí yẹn, bí mo ṣe freedom, mo bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀. Ọdún wo lẹ ṣe freedom? 1973. Téèyàn bá fẹ́, á jẹ́ pé fi bí ọdún bíi méjì sí bíi mẹ́ta kọ́ ni. Ọdún méjì ni mo lò ń bẹ̀ san ọdún méjì ni mo lẹ fi kọ́ bí wọ́n ṣe ń wọ aṣọ òfì. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ aṣọ òfì ṣíṣe ṣó nira lèèyàn fi ń fi odidi ọdún méjì kọ́ ni? Kì í ṣe pé ó nira náà, but nígbà tí àwa ń kọ́ṣẹ́ oríṣiríṣi style náà máa ń ṣe. Ẹlòmíì máa kọ orúkọ sí pépà àmúwá. Ẹjọ́ a fẹ́ hun aṣọ yìí, a fẹ́ hun orúkọ tá a kọ yìí kan máa kà lára aṣọ báyìí. Ẹlòmíì ó lè yà bí adé sí pépà àmúwá, a ní ká bá ń ṣó rẹ̀ sára aṣọ káàkiri. Ẹlòmíì á kọ orúkọ ẹgbẹ́ lóríṣiríṣi bẹ́yẹn, nǹkan tó jẹ́ kó pẹ́ díẹ̀ nìyẹn. Ẹlòmíì á ya design ọwọ́, a ní ká yà sáṣọ ká hun kan máa wò ń bẹ̀. Gbogbo ẹ̀ pátá lèmi kọ́ tí mo mọ̀. Òun ló jẹ́ kó pẹ́ ní tó yẹn ló jẹ́ kó gbà mí lákòókò díẹ̀. Ṣé ó sì ṣeé ṣe láti ya pattern sí aṣọ òfì bí wọ́n ṣe máa ń ṣe sára àkàrà? Dáadáa. Eléyìí tí mo ṣẹ̀ yà ó wà ń bí tó jẹ́ pé àwọn aláṣọ yẹn ti wá gbà tí mo wá ṣẹ́kù bẹ́ẹ̀. Ṣé a lè rí àpẹẹrẹ rẹ̀ díẹ̀? Ẹ lè rí.
àwọn bí eléyìí àwọn design ni eléyìí kì í ṣe orúkọ náà kọ sí eléyìí a kàn fi ọwọ́ ṣe design eléyìí ni a fi ọwọ́ ṣe design eléyìí bẹ́ẹ̀ so ni bírú design ṣe wà ń bẹ̀ yìí náà wọ́n lè tún ya bí ọwọ́ bí adé bí bàtà bí kankan bí orúkọ kò sí nǹkan tí o lè fi ṣe kò sí nǹkan tí o lè fi yà ó ní pattern lóòótọ́. oríṣiríṣi la máa ń fi yà. kí ló dé tíṣẹ́ ìfi wù yín gan àti pé ta lè rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó ń ṣe iṣẹ́ náà tíṣẹ́ náà fi wù yín láti kọ́ ńgbà náà. ẹni tí mo rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí mo fi láìkẹ̀ láti kọ́ iṣẹ́ yẹn ni Ojúọlápé Adéọ̀sùn ó ń ṣiṣẹ́ yẹn ní Òkè Mẹ́sì. Mo dẹ̀ máa ń kọjá ní iwájú ṣọ́ọ̀bù ẹ̀ nígbà gbogbo tí mo máa ń rí mo wá láìkì ẹ̀ gan mo wá lọ sọ́dọ̀ mọ̀mọ́ yẹn pé mo máa láìkì iṣẹ́ yín o ó ní kí n pa àwọn òbí mi wá mo pè wọ́n wá wọ́n dẹ̀ aláwọ̀ mi láti pé kí n lọ kọ́ lọ́dọ̀ ẹ̀. Iṣẹ́ aṣọ òfì iṣẹ́ àbáláyé ni àbí. Iṣẹ́ àbáláyé ni o. A jẹ́ pé àwọn ìran kan ti ń ṣe kó tó di pé ìbẹ̀rẹ̀ sí ni máa. Ṣáájú àwọn kan ti ṣe tán ti darí tán ti lọ tán ti darúgbó tán ti kú kó tó kan irú wa báyìí àwọn ìyá tó bí wa wọ́n ti ṣe àwọn ìyá wa wọ́n ti ṣe kírú èmi tó wá kọ ní 1971 so bó ṣe rí nìyẹn. tó ti ń súnmọ́ bí 60 ọdún sẹ́yìn. bẹ́ẹ̀ni. òfin híhun bó ni wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ náà ṣe máa ń pinlẹ̀ rẹ̀ àwọn èròjà wo lẹ máa ń lò láti ibẹ̀ sí ní mọ́. láti bẹ̀rẹ̀ sí ohun òfin a máa ń lo kíní ike tá a fi ń ká òwú yìí nígbà tí ò tí ì sí ike yìí àwọn fọ́nísọ̀ la máa ń bẹ̀ tán máa bá wa fi igi ṣe onígi. a rí bí eléyìí náà. ó máa rí bí eléyìí. igi ni wọ́n wá luwò sí. a wá níwò tá a máa ká òwú yẹn sí. Tá a bá ti ká òwú yẹn tán a máa sẹ́ẹ̀tì ẹ̀ sára kíní tá a fi ń ta aṣọ yẹn. Tá a bá ti wá sẹ́ẹ̀tì ẹ̀ a wá ta iye nǹkan tá a bá fẹ́ bóyá aṣọ èèyàn 5 ni bóyá èèyàn 10. ibẹ̀ lẹ́ ti wọ̀n. ibẹ̀ yẹn láti wọ̀n tá a ti máa ta irú eléyìí tán ṣe lọ́wọ́ tán wò yẹn èèyàn 10 ló fẹ́ ṣe síbẹ̀ yẹn ìpèlé àti gèlè 10 ló ń ṣe lọ níbẹ̀ yẹn. Tá a bá ti wá tá níbẹ̀ yẹn tán a máa gbé rólàsì eléyìí lọ ọbẹ̀ a máa róòlù ẹ̀ sára ẹ̀ àwa sẹ́ẹ̀tì ẹ̀ sára òwú yìí àti wá kì í bọnú irin tó wà lọ́rùn yẹn àtọ́ bẹ̀rẹ̀ ṣíṣí iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Àmọ́ ní ayé àtijọ́ láyé ìgbà kan gbà tá a ṣì wà kéékèèké igi tí wọ́n fi máa ń hun tẹ̀yìn òun ṣọ́ máa ń dúró sí ó máa ń kéré díẹ̀ gélé lọ wọ́n dẹ̀ máa ń ta òwú tí mo ń gùn lọ síwájú. Ṣé irinṣẹ́ tẹ̀ ń lò láyé àtijọ́ ti yàtọ̀ sí ayé ìgbà kò yàtọ̀ à ń lò yẹn náà mò ń lò bẹ́ẹ̀ tí mo ti kó lọ sílé kíní ọkọ̀ ẹ̀ tá a máa ń jù sí nínú yẹn ìyẹn nìkan náà lè rí ń bì ìyẹn a máa ń pè ní aláwé kan ìkejì tá a tó máa ń lò látijọ́ a máa ń pè ní alápásá igi òfin ẹ̀ ni mo gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn. Alápásá. bẹ́ẹ̀ ni a máa fi hun ìgbàjá ìkó ọ̀já ọ̀dùn oríṣiríṣi la fi ń hun tí mo bá ń gbàjá ọ̀dùn lórí ẹ̀ látijọ́ mo máa kọ orúkọ sára ìgbàjá mi olúwa òṣè o ọmọ lèrè ayé ọmọ lèrè ayé mo máa ń to sára ìgbàjá yẹn gèrègègè nígbà tí mo ṣẹ̀ dé Ẹ̀fọ̀n mo máa ń to sára ìgbàjá tó jẹ́ pé gbogbo àwọn tó jọ́rẹ̀ẹ́ mi lẹ́fọ̀n tájọ ń ṣe mítìn kò sẹ́ni tí mi ò bá ń gbàjá yẹn bá ti wọn ẹyọ kan báyìí tí mo fi gbé ọmọ mi lọ mítìn gbogbo wọn ló máa láìkì ẹ̀ táwọn á máa bẹ̀ mí tí màá máa ṣe fún wọn. ẹlòmíì lè kọ orúkọ ẹ̀gbọ́n ẹ̀ ẹlòmíì lè kọ orúkọ ọmọ ẹ̀ á ní olúwa ṣeun lórúkọ ọmọ òun bá ń kọ sára ìgbàjá ẹ̀. wọ́n á dẹ̀ kọ sára ìgbàjá ẹ̀. tí mo bá ń hun tán aṣọ tí mo fi hàn yín lẹ́ẹ̀kan wọ́n máa ka orúkọ lára aṣọ yẹn wọ́n máa ka olúwa ó ṣeun bẹ́ẹ̀ ni oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ni mò ń ṣe títí di èní bí mo ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Iṣẹ́ aṣọ híhun tàbí iṣẹ́ òfì iṣẹ́ tó gbajúgbajà tó gbajúmọ̀ dáadáa ní ayé àtijọ́ ni ṣéṣe iná ṣe gbajúmọ̀ síbẹ̀. Ó gbajúmọ̀ síbẹ̀ o ó gbajúmọ̀ síbẹ̀ dáadáa. Kò ṣe ṣàṣà ní àdúgbò àbí ojúlé tẹ́ ẹ lè dé láyé àtijọ́ tẹ́ ẹ ní rí ibi tó ti ń hun aṣọ. Torí pé aṣọ òfì híhun náà máa ń lò jù láyé ìgbà náà
ju aṣọ ríran báyìí ṣùgbọ́n ó dàbí aṣọ ríran tí wàá fẹ́ gborí mọ́ òfì lọ́wọ́ kí ojú wo lẹ fi wò. òfì important gan-an torí láyé òde òní téèyàn bá fẹ́ ṣe nǹkan ayọ̀ bíi wedding òfì náà kọ́kọ́ máa mú níbẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe òkú àgbà òfì náà máa lò tí wọ́n bá fẹ́ ṣe ìsílé ayẹyẹ oyè òfì náà máa lò. àwọn lọ́balọ́ba gan náà ṣì ń lò. bíi bí ọdún tó kọjá lọ́hùn báyìí wọ́n rí ọjọ́ mẹ́ta tí mi ò kì í lọ lé mi. tó yẹ pé iṣẹ́ àṣẹ. kábíyèsí kan wá láti apá Ifẹ̀ tó wá gbéṣẹ́ fún mi pé òun fẹ́ ṣe ìwúyè mo ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé inú wọn dùn sí mi mo ṣiṣẹ́ yẹn mo ti bá àwọn kábíyèsí ṣiṣẹ́ ó ti ju kábíyèsí 5 tí mò ń bá ṣiṣẹ́ àti gbogbo àwọn lọ́balọ́ba ẹgbẹ́ wọn máa fi ṣe ayẹyẹ ẹlòmíín á ṣe ìwúyè ẹni tó ṣe ìjòyè lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn kì í tún ṣe àwọn kábíyèsí nìkan tó bá jẹ́ bí ọ̀sẹ̀ bíi 3 séyìí lẹ wá báyìí ẹ máa bá àwọn iṣẹ́ kan tán ṣẹ̀ gbé wá láti àbúrọ̀dù tí mo fẹ́ ṣe tí mo sì fẹ́ ṣe tí mi ò tí ì dáwọ́lé a máa ń aṣọ tó fi ń gbọ́mọ àwọn ìgbàjá táwọn fi gbé ọmọ ìyẹn làwọn yẹn wá tán ní kí n ṣe àwọn fẹ́ kó lọ lóògùn. aṣọ òfì híhun iṣẹ́ òfì híhun báyìí ó sì gbóríyìn síbẹ̀ ipò àgbà tó wà tẹ́lẹ̀ náà ló sì wà. ibẹ̀ ló sì wà kò tí ì kúrò ńbẹ̀. ẹ̀yin ìpele wo ni àwọn oríṣi aṣọ òfì wà ṣé ó yàtọ̀ síra wọn. ó yàtọ̀ síra dáadáa. báwo ló ṣe yàtọ̀ kí ni àwọn ìyàtọ̀ rẹ̀. nǹkan tó fi yàtọ̀ síra báyìí a máa ń pè kan ní ẹ̀tù. ẹ̀tù yẹn àwọn tó bá gbajúgbajà ló máa ń ra ẹ̀tù. a tún máa ń pè kan ní àdìta. ẹ̀tù pẹ̀lú àdìta yẹn owó ẹ̀ wọ́n. àdìta ajẹ́pọ̀ ló gírèdì jù nù. owó méjì yẹn owó ẹ̀ wọ́n bíi ọ̀já ọmọ bíi eléyìí àwọn tó wá láti ìlú òyìnbó yẹn irú eléyìí láwọn nídìí. ṣé wọ́n tó wọn fò fi ń ṣe ọ̀já ni. gbàjá tó ń fi ń gbé ọmọ pọ̀nyìn tá bá ti gbé ọmọ pọ̀nyìn eléyìí la máa fi sí tá máa fi gbé nídìí. ara iṣẹ́ yín náà ni àdìta náà ní eléyìí ẹyọ kan tó wà ń bí ni a máa ń hun àdìta yìí lóríṣiríṣi ni o oríṣiríṣi ni o làdìta yìí oríṣiríṣi la máa ń hun o ẹyọ kan tó kù. bó ṣe jẹ́ àdìta yìí bó ṣe fẹ́lẹ́ tó dúró tó le ó wọ́n gan ó wọ́n o grade. lẹ́yìn àdìta irú àwọn èwo ló tún wà. a tún ń ṣe àwọn tó máa ń pè ní ẹ̀tù a máa ń ṣe ẹ̀tù. èyí náà máa ń pè àwọn máa ń pè tí Yorùbá máa ń sọ pé eléwu ẹ̀tù so aṣọ òfì ló ń jẹ́ ẹ̀tù. òfì ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣọ òfì ló ń jẹ́ bẹ́ẹ̀ a tún máa ń ṣe àwọn plain wa àwọn oríṣiríṣi náà bíi irú àwọn eléyìí báyìí. irú èyí làwọn ọmọ ìgbàlódé ń lò tán fi ṣe wedding sìn. tán fi ṣe wedding. ètò onígbàlódé rè tó fẹ́lẹ́. tó fẹ́lẹ́. àwọn aṣọ òfì kan wà báyìí tí máa ń wúwo táwọn olóòlù máa ń lù. kíní alápásá yẹn la máa fi ń hùn yẹn. tá a máa ń fi àpásá ayé àtijọ́ tá a máa fi kì. ṣùgbọ́n báyìí lóde òní ọ̀hún eléyìí tó wúwo mọ́ ó máa ń wúwo jù. tí n bá hun alápásá yẹn báyìí tẹ́ bá ní bí eléyìí lẹ ṣe fẹ́ kó rí o màá hún kò ní yàtọ̀ sí eléyìí màá hún kò ní yàtọ̀ sí eléyìí. ọdún mélòó lèèyàn fi lè kọ iṣẹ́ ẹ̀ lákọyanjú. ẹni tó bá fẹ́ kọ bí mo ṣe kọ yẹn kó lè kọ orúkọ sára aṣọ kì í sọ̀dà ló fi máa kọ o ihun ló fi tó máa ń mọ báyìí orúkọ yẹn á máa kọ sí ara ẹ̀. á máa kọ sára. ó máa lò tọdún 2 kó tó lè gẹ́ẹ̀tì gbogbo èèyàn tó bá pọ̀ serious ni o. bẹ́ẹ̀ni o tó bá jẹ́ pé tó fojú sí dáadáa tí ò ṣe ìsáǹsà á lò ọdún 2. ó bá fẹ́ hun àsán ordinary plain bí àwọn eléyìí mo lè kọ́ lálàfo oṣù 6 kó mọ́ bí irú àwọn eléyìí báyìí wọ́n pè ní sányán leléyìí báyìí. ok sányán rè eré náà ń pè ní sányán baba aṣọ àlárì baba ẹ̀wù ṣé ara òfì náà ni àlárì wà. òfì làlárì wà òfì náà làlárì. òfì ni òfì náà ni sányán wà àlárì wà ẹ̀yìn èwo lẹ́tọ́ ẹ̀tù wà àdìta náà tún wà sàró náà tún wà ó fi dàbí bí oríṣi 5 nù sányán ẹ̀tù àdìta sàró àti ṣàgbẹ̀ lójú òyò náà
nítorí àwọn kan wà tí wọ́n máa ń ṣe ṣàgbẹ̀ lójú òyòǹgbò. àwa yìí ṣiṣẹ́ ṣàgbẹ̀ lójú yòyò àwọn tó ń gbéṣẹ́ fún wa wọ́n ti mọ̀ bí iṣẹ́ ọwọ́ wa ṣe rí tán bá ti débi àwọn á ní Ọlọ́run ṣe wọ́n ti débi tán ti fẹ́ bá wa ṣiṣẹ́ wa bí a ṣe fẹ́ torí nǹkan tán bá fẹ́ la máa bá wọn ṣe o aṣọ tiwa bó ṣe wà yìí tẹ́ bá rẹ́ sómi títí dọ̀la kẹ́ yọ nínú omi kẹ́ sá kò lè yí padà. ṣé iṣẹ́ ìṣe ó sì ní ọjọ́ iwájú báyìí? ìdí ni wípé ṣáwọn èèyàn sì ń kọ́. àwọn èèyàn ń kọ́ àwọn èèyàn sì ń kọ́. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájíá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy connecting you to the world. mama ṣẹṣẹ yìí ṣó lérè dáadáa. Ọlọ́run fi ìbùkún ṣe. ìbùkún yàtọ̀ sérè. ó lérè fẹ́ni tó bá ti lè ṣiṣẹ́ dáadáa torí iṣẹ́ òfì kì í ṣe léyìí tán máa fi mẹ́lẹ́ ṣe ẹni tó bá dẹ̀ ní rojú tó bá ń rojú kò lè ṣe iṣẹ́ òfì ó ṣe rí nìyẹn ó dẹ̀ lérè. kí ni àwọn irinṣẹ́ tẹ̀ ń lò kí lorúkọ wọn kí lorúkọ ilé báyìí. kẹ̀kẹ́ leléyìí a máa ń lo kẹ̀kẹ́ tá a máa gbé fún àwọn wẹ́dà a máa júwe fún wọn bá ṣe ṣe eléyìí la fi máa ká òwú tá a bá ti ká òwú yẹn tán a lọ tó sára igi táwọn fọ́níṣọ̀ bá wà ṣe níbẹ̀ yẹn. kí ló ń porúkọ yẹn. ilé ìtasọ la máa ń pè yẹn ilé ìtasọ bẹ́ẹ̀ ni tá a bá ti tasọ yẹn tán a máa gbé sórí òfì tá a bá ti sẹ́ẹ̀tì ẹ̀ sí òwú yìí a tún sẹ́ẹ̀tì ẹ̀ sí eléyìí tó wà ní inú igi tó ṣe pẹlẹbẹ yẹn a máa ń pè yẹn ní ríìdì tá a bá ti tó sí ríìdì yẹn tán ìkan wà tó ṣe kékeré báyìí a máa ń pè yẹn ní húùkù. ọkọ ńkọ́. ọkọ náà máa ń fi ṣe. náà máa ń fi ṣe. húùkù la máa pè yẹn húùkù yẹn la máa fi yọ lẹ́yọ kọ̀ọ̀kan sínú irin tá a bá ti yọ sínú irin tán tá a dì tán sọ́tù la máa ń lò tá a máa fi ju òwú sí i dípò ọ̀pọ̀ tá a fi ń hun aláwé kan yẹn sọ́tù ni òfin ńlá máa ń lò. sọ́tù wa lòfin ńlá wa máa ń lò. sọ́tù nìyẹn. sọ́tù lélẹ̀ sọ́tù yẹn la máa fi ju òwú yẹn tásọ yẹn a máa wá lọ. ǹjẹ́ iṣẹ́ àbáláyé tí ń ṣe iṣẹ́ òfin hàn ǹjẹ́ àwọn ọmọ ayé òde òní ṣì ń kọ́ ṣé wọ́n ṣì ń ṣe é. wọn ò fi taratara kọ ní àwọn sisi òde òní o àwọn tó ti kọ́ṣẹ́ bí ọdún 10 sẹ́yìn àwọn kọ̀ọ̀kan ló ń ṣe é torí iṣẹ́ tó máa mówó wá lójú ẹsẹ̀ pápápá òun làwọn ọ̀dọ́ wa ń fẹ́ báyìí àwọn ò lè ní sùúrù torí iṣẹ́ wa kì í mówó wálé lójoojúmọ́ torí tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ léni a lè ṣiṣẹ́ ọ̀sẹ̀ 2 ọ̀sẹ̀ 3 ká tó ṣiṣẹ́ tán ká tó rí ibi gbowó wa àwọn ò dẹ̀ lè ní sùúrù nǹkan tí ò jẹ́ kan ṣiṣẹ́ yìí lọ títí rẹ̀ iṣẹ́ ojú ẹsẹ̀ iṣẹ́ ojú ẹsẹ̀ iṣẹ́ ìdẹ́ ìgbàṣẹ sùúrù ó gba sùúrù àmọ́ iṣẹ́ tí ó lọ́jọ́ ọ̀la tí èèyàn lè jẹ́ pẹ́pẹ́pẹ́ ni. bẹ́ẹ̀ni. kí ni ìmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ tí wọn ò fẹ́ ṣe kọ́ mọ́ báyìí. ìmọ̀ràn mi sáwọn ọ̀dọ́ tí wọn ò fẹ́ ṣiṣẹ́ báyìí torí pé àwọn bàbá wa máa ń pa òwe kan wá ní iṣẹ́ ni oògùn ìṣẹ́
iṣẹ́ la fi ń dẹni gíga. Mo kàn rọ̀ wọ́n pé kán lọ ro ẹ̀yìn ọ̀la torí pé ẹni tó bá ṣiṣẹ́ òun ló jàre iṣẹ́. Torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan báyìí mi ò tí ì débì kankan tí mi ò ní ìyá tí mi ò ní bàbá mọ́. Ọlọ́run dẹ̀ fọmọ kẹ́mi. Ṣé ti fi iṣẹ́ ìjẹ́ ti fi dáhùn àwọn kan? Iṣẹ́ tí mò ń ṣe yìí ni mo fi tọ́ gbogbo àwọn ọmọ mi ní skul pátá. Kò tọ́ ọmọ mi tí ò gírándéètì. Iṣẹ́ yìí ni mo fi tọ́ gbogbo wọn. Mo dẹ̀ fi nílé sórí. Àwọn ọmọ tí mo fi iṣẹ́ yìí kọ́ gan gbogbo wọn ló ti kọ́lé. Wọ́n ti nílé tán táwọn náà ti ń gbádùn. Ẹ ti kọ́ tó ọmọ iṣẹ́ mélòó báyìí? Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tó ti kọ́ṣẹ́ lọ́dọ̀ mi wọ́n ti ju 80 lọ. Wọ́n ti súnmọ́ bí 100. Bẹ́ẹ̀ni àwọn tó ṣe fírídọ́ọ̀mù gan. Bẹ́ẹ̀ni àwọn tó ṣe fírídọ́ọ̀mù tán ti lọ Èkó tán wà l'Ábújá l'Ákúrẹ́ ní gbogbo ẹ̀ tán ṣe fírídọ́ọ̀mù tán kọ́ṣẹ́ parí wọ́n tó 70. Fọ́tò wọn tán yà tèmi pẹ̀lú wọn jọ máa ń yà níbi tí mo kó sí ó ga tó bí eléyìí. Nígbà tí gbogbo ẹ̀ kàn bàjẹ́ mo fẹ́ ṣe fọ́tò mo wá kó fámọ́ mi kan tó kọ́ṣẹ́ artist kó gbogbo gíláàsì ẹ̀ tó bá ti nílò ẹ̀ kó lọ máa lò. Àwọn ọmọ tó ṣe fírídọ́ọ̀mù fún mi wọ́n ju 70 lọ. Wọ́n ju 70 lọ. Téèyàn bá fẹ́ wá bẹ̀rẹ̀ òwò ìbáyìí tó bá kọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ òwò ó lè tó bí èèlò tó lè rí láti fi pé kóun fi bẹ̀rẹ̀ iṣẹ́ níbi táyé lajú dé. Kì í ṣe owó ńlá náà fi bẹ̀rẹ̀ iṣẹ́ aṣọ òfì. Kì í ṣe owó ńlá. Tó bá fẹ́ bẹ̀rẹ̀ òwò tó bá ti rówó tá fi ṣe irinṣẹ́ yìí nìkan tó bá ṣe irinṣẹ́ yìí nìkan lẹ́yìn irinṣẹ́ yìí tó bá ní 50,000. Ó lè bẹ̀rẹ̀. Á bẹ̀rẹ̀ kíákíá tó jẹ́ pé owó yẹn á máa lé sí lọ ní. Ó lè ra òwú tó wù kó ṣe aṣọ tó wù kó máa ń lọ. Ibi tí iṣẹ́ òfin ṣe sí nìyẹn kò lè wọn aṣọ yẹn dé ìlàjì wọn á ti rẹ́ni tó máa rà á wọn á ti rẹ́ni tá wù. Tó jẹ́ pé tó bá parí yẹn wọ́n tún lè rẹ́ lómi ìta ní kò òun láìkì irú aṣọ yẹn o tá tún fún lówó tá tún máa ṣiṣẹ́ lọ ó bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀ náà nìyẹn. Iṣẹ́ òfin ṣe rí nìyẹn. Ǹjẹ́ ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá àwọn ìjọba sọ pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ yín níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n fún ẹ̀yin tí ẹ̀ ń ṣe iṣẹ́ ọwọ́ pàápàá jùlọ àwọn iṣẹ́ àtijọ́ báyìí ọ̀nà wo ni ìjọba lè fi ràn yín lọ́wọ́ kí iṣẹ́ náà má parun? Ẹ ṣé ọ̀nà tíjọba lè fi ràn wá lọ́wọ́ kíṣẹ́ yìí kó má parun torí gẹ́gẹ́ bí irú èmi yìí tí mo ti ń ṣiṣẹ́ tó ti pẹ́ mo ti mọ àpàdélùdé iṣẹ́ yìí ó dé àná mi lówó owó ló máa ná mi tó bá lè ràn wá lọ́wọ́ torí material staff ń ṣiṣẹ́ a máa ń lọ Ìbàdàn a máa ń lọ Ìlọrin a máa ń lọ Èkó bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé a ní owó tó tówó tá a bá lọ lẹ́ẹ̀kan lóṣù 3-4 ká máa ṣiṣẹ́ lọ tíjọba bá lè ràn wá lọ́wọ́ ìbádà. Orúkọ yín lẹ́ẹ̀kan sí? Káyọ̀dé Mary ni orúkọ mi. Ìyàwó ẹ̀ mọ́ aláṣọ òfì. Ìyàwó ẹ̀ mọ́ nǹkan tán máa ń pè mí nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé o. Ẹ kú àtàrà ẹ̀dẹ̀ kú iṣẹ́ o. Iṣẹ́ náà ò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́. Àmín o. Kí dùn púpọ̀ ṣókí lọ́bẹ̀ ó iṣẹ́ ìṣẹ̀ǹbáyé iṣẹ́ àtijọ́ tó jẹ́ iṣẹ́ aṣọ òfì yíyún ìlú Ẹ̀fọ̀n Aláyè láwa yìí láti wá gbà ọ̀rọ̀ lẹ́nu àwọn tó jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ náà láti ayébáyé ọ̀dọ̀ màmá wa ìyàwó ẹ̀ mọ́ aláṣọ òfì láwa yìí. Ẹ kú ìkàlẹ̀ o a sì kí gbogbo àwọn tí a jọ mú ètò yìí rere Olúgbadé olúọmọ pírẹsẹ̀ntà ló kọ tí mò ń jẹ́ títí dìgbà míì láti wọn pàdé lórí àkànṣe ètò báyìí mo kí yín o ojú tẹ́ fi wò wá kò ní fọ́ ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel wa ẹ like ẹ comment ẹ dẹ̀ tún share líǹkì wa sí ìgboro ayé ẹ ṣé. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ dẹ̀ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀.
fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí nọ́mbà 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.